Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Ọlọ́run ọba àgbàlagbà tí ó tún mú wa wá sí orí ètò lónìí. Òun náà lọ́ba tí a kí lórí ètò Ramadan Kareem níbi tí a ti ń bá ọmọọba Òbíládé Abdulwasiu Akínlóye pàdé ní gbogbo aago 4 ní òru sí aago 4 àbọ̀ kí Ọlọ́run ọba kí ọgbà ní ìbádà fún wa. Tó a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ti ná nínú owó yín nínú ọlá yín sí ojú ọ̀nà yìí tí ẹ̀ fi ran Islam lọ́wọ́ tí ẹ̀ jẹ́ kí ètò yìí ó kú sọ́nà. Gbogbo yín la kí, gbogbo ẹ̀yin tí ẹ sì tún ṣàdéhùn, gbogbo yín náà là ń wo ojú ọ̀nà fún pé kí ẹ ràn wá lọ́wọ́ kí ẹ má jẹ́ kí ètò yìí kí ó kú sọ́nà. Tó àkí gbogbo àwọn àfáà tí wọ́n ti gorí afẹ́fẹ́ yìí wá lọ, tí wọ́n ti ṣe iṣẹ́ olóore, tí wọ́n ti ṣe ládá wá lọ lórí afẹ́fẹ́ yìí, Ọlọ́run ọba yóò bá kí gbogbo wọn. Ǹjẹ́ lónìí bàbá wa bàbá àlùbáríkà tí ọjọ́ yìí pé òórùn wọn iná ni à ń fi ń sásọ ní agbo Islam ní ìlú lórílẹ̀‐èdè Togo lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́mọ́ ti jẹ́ kí òun náà wọ òkun báyìí. Àwọn náà ni bàbá wa Fadilat Sheikh Alhaji Abdulkareem Sani Olówólàgbà Air-Afrique tí wọ́n jẹ́ igbákejì ààrẹ pátá fún gbogbo mùsùlùmí ní orílẹ̀‐èdè Togo. Àwọn náà ni àgbéwá lónìí tí wọ́n fẹ́ wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run ní ojú kan ní wa yìí. Kí ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí? Náà ni ìṣọ̀kan láàrin àwa mùsùlùmí, ìṣọ̀kan láàrin àwa mùsùlùmí, ìṣọ̀kan láàrin àwa mùsùlùmí. Bismillah baba. Alhamdulillah, summa salatu wa salamu ala ashrafil mursalin sayyidina Muhammad Sallallahu alayhi wa wa sallam. ala alihi wa sahbihi wa sallam. Chers croyantes et croyants en Allah, nous voici toujours en plein mois béni de Ramadan, le mois pendant lequel Allah dit qu'il a révélé le Coran au prophète Muhammad. Et pendant ce mois qu'Allah a révélé l'évangile à Jésus, le prophète bien-aimé de l'islam. De même, la Torah a été révélée pendant ce mois. Musulmans, mes frères, on nous dit de nous parler de l'unité de la communauté musulmane pendant ce mois. D'abord, nous ne pouvons pas parler de l'unité sans dire ce qui a divisé la communauté. Au temps du prophète Muhammad, il y avait une communauté musulmane appelée la Oumma. La Oumma islamique était une Oumma unie au temps du prophète Muhammad. Mais après le départ du prophète Muhammad, nous avons connu des dirigeants, commençant d'abord par les califats Rachidoun, à savoir, il était 4, les premiers califats qui ont bien guidé la communauté de 632 à 661. Ils furent Abu Bakr, Omar ibn Khattab, Osman et puis Ali. Abu Bakr était le premier calife après le prophète Muhammad. Et pendant le règne d'Abu Bakr, certains tribus arabes se sont révoltés à la suite de cette division et refusent de payer la zakat qui était un impôt qui fait partie des piliers de l'islam. D'où le début de la guerre d'apostasie. Ce prétendant prophète envoie une armée commandée par Khalid ibn Abdul Walid. Il y avait eu 1200 musulmans, dont 39 grands compagnons et 72 maîtres qui récitèrent furent tués au cours de cette guerre. D'où la première division que l'islam devait connaître. En ce temps, il y avait un fidèle qui était parti à la recherche de ses frères pour lui donner peut-être de l'eau parmi les blessés. Il arrive, il le voit en état d'agonie. Et il va vers lui pour lui donner de l'eau. Et ce dernier entendait son second qui criait « Ah, ah, ah !» Et il fit signe à son frère d'apporter plutôt de l'eau à ce dernier que de lui donner. Arrivé à son niveau, un autre aussi criait « Ah, ah !» Il avait aussi tant besoin. Il lui fait signe plutôt d'aller apporter de l'eau que de lui donner lui autre. Arrivé chez ce troisième, avant qu'on lui donne de l'eau, il rendit l'âme, il dit « Ashhadu an la ilaha illallah wa anna Muhammadan Rasulullah »
Il retourne vers le deuxième, il rendit l'âme. Il arrive chez celui qui l'a apporté de l'eau. Ce dernier aussi rendit l'âme. Personne n'a pris cette eau. Ces deux qu'Allah a parlé dans le Saint-Coran. Ils se privaient eux-mêmes quand ils étaient dans les besoins. C'était pendant le règne d'Abou Bakr. Après Abou Bakr, Omar a dirigé la communauté avec toute une humilité. Il a décidé donc les années islamiques qui devaient commencer à 622. Il a fondé à Beit el-Mal, il a institué une institution financière qui était un trésor public. Après lui, Ousmane ibn Affan, qui a compilé le Coran. Parce qu'en son temps, les gens avaient commencé par lire le Coran de plusieurs façons. Il y en a, on ne sait pas s'ils disent Ilhamdou, Alamdou. Il a fait compiler alors le Coran avec la langue koéchite. Et Ali ibn Talib, qui est venu après ce dernier, qui a déplacé donc la capitale à Koufa, qui est aujourd'hui connue comme Irak. Et c'est par là qu'a commencé donc les musulmans ont commencé par se diviser en sunnites et chiites. Et pour les sunnites, les Rachidoun sont des modèles d'autorité et de justice, alors que pour les chiites, les trois premiers califes sont des usurpateurs. Ils ont fini par là, et le calife Ali ibn Abi Talib fut assassiné, d'où le début du califat des Omeyyades 661-750. L'administration du califat des Omeyyades est organisée en trois grandes branches traitant les différentes affaires de calife, les affaires religieuses, les affaires politiques, militaires et les affaires fiscales. Donc, et ces gens étaient beaucoup plus unis dans le chiisme, d'où est venu donc l'âge de l'or où l'islam a connu son éclat, d'où le califat des Abbasides. Au cours du califat des Abbasides, il y avait une révolution menée par Omeyyades. Une révolution menée contre les Omeyyades. Ils veulent un état plus profond musulman. Ils ont déplacé donc la capitale en Irak, et d'où la dynastie jusqu'au 8e siècle. L'islam a connu l'âge de l'or. C'était l'âge pendant lequel les scientifiques, ils ont été réveillés par le goût, ils ont copié des philosophes grecs. Les premières découvertes scientifiques ont commencé avec ces musulmans en ce temps d'âge d'or. Il y avait le Beit el-Hikma, où il y avait une philosophie de l'islam qui était propagée avec les sciences de l'arabe. Il y avait en quelque sorte la révolution que nous appelons la révolution intellectuelle. La première découverte, le premier livre de mathématiques, Kitab al-Jabr. Oh, tous ces temps ont connu donc une force de l'islam. Jusqu'à ce que les Moutazilites, qui avaient donc reposé ces principes sur 5, ont fait que l'âge d'or a été arrêté à cause de leur idéologie, quand bien même ils avaient des idées aussi positives, ils avaient donc exagéré. Et la communauté s'est divisée, et sous Imam Ghazali, on a donc interdit l'évolution des Moutazilites, et il fallait donc rester avec les 4 écoles d'orthodoxes, Imam Abu Hanifa, Hanbali, Shafi'i, dont Imam Abu Hanifa dans son temps avait fait beaucoup de preuves. D'où le temps où l'islam a connu haute spiritualité, où nous avons eu des sectes comme Qadriya, Tigania, reconnus aujourd'hui, dont les principes étaient fondés sur
la réflexion sur l'islam. Quand vous prenez Cheikh Tidjani, quand il était venu, il disait qu'il avait une vision du prophète Mohammed et que lui, Tidjani, devenait le pôle caché intermédiaire entre le prophète et le commun des mortels, élevé au rang spirituel, au sceau de la sainteté, pour intervenir devant Dieu. Il avait une doctrine de la cesse à la connaissance de Dieu par le fana, Wusul et le baka. Autorisation d'un supérieur pour être uni à un rite. Et l'islam a évolué ainsi comme ça jusqu'à l'âge de Ibn Taymiyyah, qui est revenu rallumer le flambeau de la clarté de l'islam. Ibn Taymiyyah, qui a refusé toute innovation dans l'islam, et la seule vérité par laquelle est dictée par Dieu, par le Coran et le Hadith. Donc, l'islam a évolué ainsi jusqu'à connaître la doctrine wahhabite qui a eu lieu en 1250 à 1400, où après un temps l'islam a fait comme s'il avait disparu, les arbres, les djinns, et Wahhab était élevé une école méthodologique de fiqh islamique, d'où le salafisme, application de la charia et propagation du Coran et des hadiths dans la version rigoriste. Donc, il a détruit les arbustes du désert et qui habitaient les djinns. Donc, ces salafistes étaient très nombreux, étaient très différents. Il y en a différentes sortes qui interprétaient le Coran. Seul légitime rejette toute innovation, se réclame de l'idéologie Ibn Taymiyyah. 3 mouvances étaient parmi eux. Il y en a qui étaient des amis du pouvoir, qui étaient des salafistes de ce genre. Il y a aussi des salafistes djihadistes basés sur l'idéologie pour justifier le terrorisme, et le wahhabisme salafiste qualifié d'islamiste rigoriste. C'est ainsi que l'islam a progressé jusqu'à connaître aussi aujourd'hui certaines branches de l'islam qui sont les Jamaat, Tabligh, Jamaat, etc., où certains dans leur intention, comme Jamaat Tabligh, c'est de réislamiser donc les musulmans en faisant le khurouj pour la propagation de l'islam. Et tout ceci a conduit donc à des divisions de l'islam. Et comment allons-nous vers aujourd'hui? Aujourd'hui, l'islam a besoin de l'unité, car cette division de l'islam fait un manque à gagner pour cette religion noble. Il faut que chacun sorte de son ego. Il faut éviter tout ce qui divise et laisser chacun pratiquer. Comme le dit le prophète, Al-Jama'atu Rahma ou Al-Farqatu Azab. Le Jama fait partie de Rahma d'Allah, mais la division ne sera qu'une punition d'Allah. Nous devons sortir de notre propre ego. Nous devons rentrer dans la pudeur intellectuelle, la pudeur morale. La pudeur intellectuelle, c'est le choix de mots. La pudeur morale, la pudeur vestimentaire, etc. Et c'est ainsi que les musulmans pourront atteindre l'unicité. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, wọ́n ní ká bára wa sọ̀rọ̀ lórí ohun tí a mọ̀ sí ìṣọ̀kan àwa mùsùlùmí. Gbogbo wa la rí lódodo lóde òní yìí, àwa mùsùlùmí a pín yẹ́lẹyẹ̀lẹ. Àwọn kan ní súnà làwọn, àwọn kan ní ṣíyà làwọn, àwọn kan ní tẹ́rbíyà làwọn, àwọn kan ní kàdìríyà làwọn, àwọn kan ní tìjàníyà làwọn, àwọn kan ní nasfat làwọn, àwọn kan ní ìjọ kọ̀ríbù làwọn, àwọn kan ní ìjọ tá à ń pè ní ìjọ tẹ̀blígì làwọn. Gbogbo ẹ̀ wá pín yẹ́lẹyẹ̀lẹ. Kí ló wá fa gbogbo apín sí yẹ́lẹyẹ̀lẹ yìí o nínú ẹ̀sìn Islam tó sì jẹ́ pé ayé Rasulullah Mustapha umma ní bẹ umma islamic. Rasulullah Mustapha òun ló darí ẹ̀sìn. Ọlọ́run bá ti sọ Al-Qur'an kalẹ̀ fún gbogbo ohun tọ́lọ́run bá wí náà Qur'an, gbogbo àwọn èèyàn wọ́n tẹ̀lé gbogbo ohun tó wí, kò sí wàhálà kan. Ṣùgbọ́n nígbà tí Ànábì lọ tán, àkọ́kọ́ rí àwọn khalifa mẹ́rin tí wọ́n súnmọ́ Ànábì tí wọ́n darí àwa mùsùlùmí lágbàáyé.
àwọn ibi tí ṣòro wa ti kọ́ bẹ̀rẹ̀ nìyí àwọn nǹkan tí a gbọ́dọ̀ tún ṣe látara gbogbo èyí àwọn kàlífà yìí wọ́n yàn wọ́n ní ṣúra ni ẹnì kí wọn fi tipa mú wọn Abubakar tí wọ́n kọ́ yàn ní kàlífì Islam wọn ò fi tipa yàn o ṣúra ni wọ́n ṣe nígbà tí wọ́n ṣe ṣúra tí wọ́n yàn Abubakar ó darí Islam gẹ́gẹ́ bó ti yẹ ṣùgbọ́n àwọn kẹ́ o ibi wọ́n ti kó wàhálà bẹ̀rẹ̀ ní pé wọn ò pa àwọn ìṣe mùsùlùmí mọ́ o àmọ́ wọ́n láwọn ò ní mọ ọyọ zaka tí Abubakar mẹ́nu bá ń gbà ní ẹnikẹ́ni wọn bá dìde ọba dogun lẹ̀ ogun tẹ́ni yóò dálẹ̀ ọ̀pọ̀ àwọn mùsùlùmí ló kú àwọn èèyàn farapa láti bí ìbẹ̀rẹ̀ wa ti ìṣòro wa ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn mùnáfíkì ẹ̀sìn wọn ò ní sọ pé àwọn ò ṣẹ̀sìn wọn ó sì mọ gbé ogun ti ẹ̀sìn inú ẹ̀sìn nìyẹn ogun yìí tó wá ṣẹlẹ̀ ayé gbà ní ẹnikẹ́ni lọ ipò kó wọn tiẹ̀ lọ wo ọmọ yìí òun tó lójú ogun ó kú ní ibẹ̀ nígbà tí ó débẹ̀ tó bá ẹnìyẹn máa ń kígbe rórá omi tó gbé lọ pé wọn gun báyìí ẹnikẹ́ni máa ń tán ké lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń náwó sí pé kọ́ lọ gbé omi nì fún tọ̀ nǹkan mọ́ gbé fóun ó dọ́dọ̀ ẹnìkejì yìí náà bá kẹ́ náà òun náà tọ́gbọ́ tẹ́nìkẹta kéńké tóun náà nídìí omi yìí òun náà wọ́n ń náwó sí pé kọ́ lọ gbé omi yìí fún ẹnìkẹta yìí nígbà tí ó dọ́dọ̀ ẹnìkẹta yìí kọ́ fẹ́ fún lómi ẹnìyẹn bá ti kẹ́lí mashallah la ilaha illallah títẹ́ bá tẹ́ ọ padà wá sọ́dọ̀ ẹnìkejì bá kẹ́ náà òun náà ó pe kẹ́lí mà títẹ́ tẹ́ báwọn ọ padà wá sọ torí ẹni tó gbé omi wá fún bákẹ́ náà òun náà ṣe kẹ́lí mà ẹnìkẹ́nu wọn kò mu omi yìí náà ni ọlọ́run sọ̀rọ̀ irú wọn nínú Qur'ani Karim ó ní wa yusiruna ala anfusihim walau kana bihim khasasa ó ní wọ́n mọ kọ́ nǹkan fúnra wọn kó yà kó yẹ pé àwọn gan ni wọ́n sì fẹ́ fọmọ ya wọn ayé utari ní ayé Khalif Abubakar tó jẹ́ pé òun lọ́kọ́ darí wa ni lẹ́yìn Abubakar Umar ọba darí wa Umar ó fi wà rẹ̀ lẹ̀ ó fi darí ẹ̀sìn Islam kò mú nǹkan líle fún wọn ó wá create Baitul Mal ó ṣe títí Khalif Umar ọba lọ Usman náà bá dé nígbà Usman ó dé Khalif Usman kí lóun ó ṣe òun ló rí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí mọ ka Quran lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ń kọ́ pẹ̀lú àwọn wáyé àmọ́ bí wáyé lọ́rùn ní wáyé kú ti èèyàn onímọ̀ bí èèyàn ó pe ní alhamdu ni àbí ilhamdu lọ́wọ́ ọwọ́ akó gbogbo Quran nì ó kó wọn lẹ̀ ọwọ́ ní Quran kò èṣì ní kí gbogbo ọmọ lò èyí tí ó wáyé látara ẹnu Rasulullah Mustapha iṣẹ́ tí kàlífì yìí tóun náà ṣe takuntakun nínú ẹ̀sìn Islam ni wọ́n á tó kẹ́ Ali ibn Abu Talib Ali yìí òun wá gbé capital ẹ̀sìn ó gbé lọ sí ìlú Kufa èyí tó jẹ́ pé àwọn ará abẹ gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ kùzẹ́ wọn àwọn bá tó fi nǹkan mi bọ̀ ìdí tí Shia àti Sunni bẹ̀rẹ̀ ni àwọn kan wọ́n láwọn ọmọ pé àwọn ní Sunni Ahlus-Sunnah Sunna ni pé àwọn eléyìí dúró látara yìí pé àwọn Khalifat Rashidun ohun tí wọ́n wí nìkan ní ká mọ̀ tẹ̀lé eke àwọn mùsùlùmí òdodo wa authority wa gbogbo nǹkan wa ó gbọ́dọ̀ dúró látara ẹni àmọ́ àwọn Shia wọn láwọn Khalifa mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ nìní àwọn ọgbà wọn gbọ́ Ali nìkan náà làwọn gbọ́ èyí tí Ali gan kò rí nǹkan wọn bá sá pa Ali lérí wàhálà yìí ìdí tí wọ́n fi create àwọn Khalifat oríṣiríṣi Khalifat wáyé Khalifat Umayyad ó darí àwọn mùsùlùmí èyí tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ Khalifa Abbasid àwọn dé láyé ìgbà tí Islam darí àgbáyé Islam tó darí àgbáyé láyé Khalifat Abbasid gbogbo kan jìnlẹ̀ àwọn mùsùlùmí wọn kọ́ sí bàtọ́ àkọ́kọ́ àwọn mùsùlùmí ní kitabu alìjẹ̀bù ìwé sáyẹ́nsì mathematics àwọn philosopher àwọn kọ́pì látara àwọn Greek léyìí tó jẹ́ pé àsìkò tá à ń sọ yìí àwọn ìmáàmù mẹ́rin kan ti jáde táwọn náà jẹ́ ìmáàmù onífíkì tọ́lọ́run fún wọn ní ìmọ̀ ìmáàmù Abu Hanifa Ambali Maliki Shafi èyí tó jẹ́ pé mọ̀dẹ́mà ń láìkí lọ́pọ̀lọpọ̀ ìmáàmù Abu Hanifa láyé gbà rẹ̀ èyí tó jẹ́ pé nígbà tí Islam darí àgbáyé ọba Rome
ó lóun fẹ́ mọ ohun tó fà á tí Islam fi ń darí àgbáyé kínníkẹ́ni ó wá rán émissaire lọ wípé kọ́ lọ bí àwọn mùsùlùmí ní kẹ̀síọ̀n mẹ́ta tí wọ́n bá lè dáhùn rẹ̀ wọ́n gbà pé ẹ̀sìn wọn ni ẹ̀sìn òdodo ni. Nígbà tí ó sì dé nítòótọ́ wọ́n pé gbogbo àwọn àfa àwọn òjọ̀gbọ́n nígbà ní Imam Abu Hanifa wà lọ méke bàbá rẹ̀ fà lọ́wọ́ lọ́bẹ̀ ó béèrè béèrè mẹ́ta gbogbo àwọn àfa àwọn òra wọn lójú kò sẹ́ni tó lè dá lóhùn. Allahu Akbar. Ibi tí Imam Abu Hanifa ní bàbá ń dá lóhùn kí ni béèrè rẹ̀ wọ́n ní kí ni bẹ lẹ́yìn Ọlọ́run níbo lọ́lọ́run kọjú dá kí lọ́lọ́run ṣe lásìkò yìí wọn lásìkò wa ti tó àní lè sọ ọ̀rọ̀ yìí fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ lẹ́yìn. Imam Hanifa olóhùn ọ̀dà lóhùn onísọmọ kẹ́ńkà kọ́ká láti mẹ́wàá mẹ́sàn-án ńgbà tó débi ọ̀kẹ́ lẹ́yìn ọ̀kẹ́ kò sí nǹkan oníbẹ̀ẹ́ ni lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan awal. Ǹjẹ́ bó lọ́lọ́run kọjú dá ó ní wọ́n tẹ àbẹ́là ńgbà oníbo ni mọ́lá àbẹ́là yìí kọjú dá ó níbi kíbi ní bẹ́ẹ̀ náà ni Allahu nuru samawati wal ardi mọ́lẹ̀ Ọlọ́run ọ̀tẹ̀ ká ni kí lọ́lọ́run ṣe ọ wá ní kó tó béèrè ni o kó sọ̀kalẹ̀ lókè kó wọn ogun kè torí pé òun ní béèrè òun lòun ń dáhùn ọ sọ̀kalẹ̀ ó béèrè kẹyìn pé kí lọ́lọ́run ṣe lásìkò yìí ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba yóò mọ dójú ti gbogbo ẹni tó bá fẹ́ dójú ti Islam náà ló fi wà lókè lọ́lọ́run ní kọ́ wà ní tàbí kémi ogun kè kulla yomi wà fi ṣà gbogbo àsìkò ni Ọlọ́run ọba ń ṣiṣẹ́ rẹ̀ bí kíní ìṣeṣe lọ níyì tó fi di pé àwọn kan wá dé àwọn mùtázílì wọ́n jẹ́ kékeré yóò dúró fún àǹfààní àní lè sọ̀rọ̀ wọn pípọ̀ lónìí ṣùgbọ́n gbà tó dúró yìí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí mọ ronú pa Ọlọ́run àwọn kan jáde wọn láwọn jẹ́ káàdì yíyá òun ṣe ńgbọ̀ya ni ṣé ó ti já ní òun jáde olóhùn rà nẹ́bí òun béèrè tiẹ̀ ó béèrè lérí husul fana ó ní òun ló wọ́n gba àwọn èèyàn là nígbà tó wọ́n mọ ṣe tiẹ̀ lọ títí Islam tó lọ débi Ibn Taymiyyah bá dé òun bá fún wa yìí pé ká change gbogbo nǹkan wàá bí òun bá tán dé ó ní àwọn àlùjànnà pẹ̀lú àwọn igi tí wọ́n gbé gbogbo àwọn igi tí ń bẹ ní kí a padà sí sunna Islam àwọn nílò bẹ́ẹ̀ nìyí kó wá tó di pé àwọn salaf wọ́n dé àwọn kan ń bàjọba ṣe àwọn kan salafist jihadist ni wọ́n fi ń bá a ló kọjá ni túláàsì ni wọ́n fi ń mọ àwọn èsì sí Islam pípa àwọn kan sì ń bẹ tó jẹ́ pé wàhábí salafist wípé ká tẹ̀lé kúni Quran àwọn ọ̀jọ́ wọn à ń bẹ tá a lè pa wọn ní oríṣiríṣi nǹkan ẹ̀mí gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n dára wọn lẹ̀ wọ́n ní nesfat làwọn wọ́n fi ń kọ́ àwọn èèyàn jọ kí wọ́n mọ̀ lọ church àwọn kan ń bẹ tí wọ́n ní kọ̀ríbù làwọn oríṣiríṣi nǹkan yìí ọwọ́ à ń dákọ́ jẹ́ pé tá a bá mọ̀ ṣe eléyìí ò ní òun ò ní lọ mọ́tíláṣí wàhábí òun ò ní lọ mọ́tíláṣí tìjàníyà nídìí èyí oríṣiríṣi gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ó mú kọjá pé ìṣọ̀kan ò wáyé láàrin àwa mùsùlùmí báwo ni ìṣọ̀kan yóò wá ti ṣe wáyé ìṣọ̀kan ò lè wáyé ju yí pé kí gbogbo wa káyé dára wa àwa ládájú halal bídíà haram ká fi gbogbo èyí lẹ̀ kí ó ń kálukú náà wá ń tọ́ bá mọ̀ kó ń gbá mú kọ́ gbá mú Ọlọ́run orí ọkẹ́ ń kálukú nítorí pé ẹni tí máa ń tí ń kí hàn tí ń pé kalimatu shahada la ilaha illallah Muhammadu rasulullah tí ń sì ń kí hàn ìyókù ká fi ilẹ̀ àmọ́ tí a bá ṣe bẹ́ẹ̀ nìyí ń ta gbé dání ká mọ fi yẹn kọ́ dání ẹni tọ́lọ́run bá fẹ́ yọ wá bẹ́ẹ̀ kárí pé ọ̀dà pípọ̀ ìṣọ̀kan ọ̀dà láàrin àwa mùsùlùmí torí a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ látara ohun tá à ń pè ní pudeur nǹkan tó mọ́ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí nínú ọ̀rọ̀ sísọ ní pé a gbọ́dọ̀ mọ ṣe kéèbù àìfi èkéèbù dáyìn padà kó nínú aburú àì gbọ́dọ̀ mọ búra wa a mọ̀ ṣe àlàyé ni tá a bá ṣe àlàyé yìí níbẹ̀ láti rí ọ̀rọ̀ Ànábì wa Muhammad láti pa aljamaatu rahma walfaqatu azab jama ìkẹ́ni o àmọ́ tá a bá pín yẹlẹyẹlẹ àzábà Ọlọ́run ní kọ́lọ́run sọ ọ́nà yàrá. tó adúpẹ́ ní ọwọ́ yín bàbá àkókò náà ti lọ pátápátá báyìí àsìkò yìí ó kéré fún wa púpọ̀ lórí ètò a sì fẹ́ gbádùn bàbá pàápàá jùlọ tí wọ́n bá wa túwò lónìí lórí ìṣọ̀kan àwa mùsùlùmí. bàbá ìbéèrè ẹyọ kan péré ni àkókò ọgbà wá láti béèrè ní ọwọ́ yín. kí ni ìbéèrè ọ̀hún? ó ní pé ẹ sọ̀rọ̀ kan ní ìgbẹ̀yìn wáàsí nísìnyí pé àwa gbogbo tó jẹ́ ìmọ̀ tó ń kálukú bá ní kí ó fi hàn kó sì mójútó ká má ṣe kéta ara wa kí a má sọ pé àwa la nímọ̀ jù. ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí àáfà kó máa pe àáfà ẹgbẹ́ rẹ̀ ní ẹlẹ́bọ?
àfà kí ni hújà àfà láti pe àfà rẹ̀ ní ẹlẹ́bọ ẹlẹ́bọ àmọ́ ohun tí wọ́n ń pè lẹ́ni tí máa ń ṣe ẹbọ ẹni tí máa ń ṣe ẹbọ lẹ́ni tí kò kírun nísinsìnyí kẹ́mi gẹ́gẹ́ bí òòṣà tó bá jẹ́ pé àfà kan bá wí pé ẹ̀sìn títòun òòṣà lòun ń sìn tí wọ́n ń kírun pẹ̀lú òòṣà tí ń sìn nìyí mo rò pé ó kù díẹ̀ káàtó torí pé nínú ẹ̀sìn Islam a gbọ́dọ̀ dá nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run nínú ìjọsìn wọn kì í tọ́ wà sí nǹkan mi ṣùgbọ́n èyí tí wàá fi dára jù fún àfa ẹgbẹ́ rẹ̀ tó bá rí kó ṣàkíyèsí rẹ̀ wípé ẹ̀ ń pera yín náà fa ẹ̀ sì ń pera yín ní mùsùlùmí ẹ̀sìn sì nǹkan báyìí ẹ̀sìn sì nǹkan báyìí tó adúpẹ́ ní ọwọ́ yín bàbá àsìkò náà kéré pípọ̀ ṣùgbọ́n adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó jẹ́ kí a ní ìyọrísí rere lórí iṣẹ́ yìí lónìí tó bàbá wa Fadilat Sheikh Alhaji Abdulkareem Sani olówó làgbà Air Afrique àwọn náà ni ẹ̀ ń gbádùn wọn bọ̀ láti bí 30 ṣẹ́jú sẹ́yìn adúpẹ́ lọ́wọ́ oore ọ̀fẹ́ tí Ọlọ́run ọba fún wọn tí wọ́n sì ń pín ìmọ̀ yìí káàkiri gbogbo àgbáńlá ayé ọlá wọn Ọlọ́run ọba kò ní jẹ́ kó tán lójú ẹ̀mí wọn àti nígbà tí wọn ò bá sí mọ́ Ọlọ́run ọba yóò ṣe dáadáa fún bàbá tó à ń gbádùn wọn lónìí Ọlọ́run ó jẹ́ kí àwọn náà gbádùn ara wọn Ọlọ́run ò ní jẹ́ kí ikú tó yáwọ́ kó mú bàbá kúrò nílẹ̀ báyìí ǹjẹ́ ní àwùjọ mùsùlùmí ní orílẹ̀-èdè Togo ń bí pàápàá jùlọ nílùú Lomé gbogbo ohun tí ń jẹ́ ẹlẹ́sìn tí ń jẹ́ mùsùlùmí iná ni bàbá ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ kalẹ̀ lónìí ipe ẹja ṣọ̀kan ẹ má jẹ́ ká ṣe ní ẹlẹ́yàmẹ̀yà kí Islam lè gòkè sí Ọlọ́run ọba yóò sì jẹ́ kí ọmọ gòkè ǹjẹ́ kò ní jù báyìí lọ ní òní ǹjẹ́ kó tó tún di ọ̀la tá a máa pàdé lábẹ́ ètò Ramadan Kareem eré o salamu alaikum wa rahmatulahi wa barakatuh.